Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa ní kíkí àlàáfíà ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó má bá ẹnìkankan wa gbé. Al-Islam dinul hayati wal akhirah. Ẹ̀sìn Islam, ẹ̀sìn tó sọ̀rọ̀ nípa ayé ni tó sì sọ̀rọ̀ nípa ọ̀run. Islam bá wa sọ̀rọ̀ nípa ayé, bó láti máa gbé ayé tá ní pàdé ìbínú Ọlọ́run. Báwo láti máa sáré ọ̀run náà látara ayé. Ẹ̀sìn Islam ń sọ̀rọ̀ ẹ̀sìn tó sọ̀rọ̀ nípa apá kan tó wá dá apá kan sí. Islam fẹ́ ká gbé ayé rere ló fà tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ẹnikẹ́ni tó bá parẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá kú kò ní gbóòórùn àlìjẹ́nà látara wípé ìdẹ̀ra Ọlọ́run kan òun ló fi imú rẹ̀ gbolẹ̀ yẹn ó sọ ìdẹ̀ra Ọlọ́run kan nù kò appreciate blessing kan látọ̀dọ̀ Ọlọ́run tó bá jẹ́ wípé life wa is a blessing á jẹ́ wípé ó yẹ ká mójútó life wa nínú ìmójútó ìgbésí ayé wa òun náà ní ká níṣẹ́ nínú ìmójútó ìgbésí ayé wa òun náà ní ká ní ní tá a jẹ nínú ìmójútó ìgbésí ayé wa òun náà ní ká ní ohun tá a wọ̀ eléyìí ló wà fà táwa náà fi gbé prógámù yìí kalẹ̀ láti lè fi ran àwa mùsùlùmí lọ́wọ́ lórí life wa pàápàá jùlọ àwa tí a jẹ́ ọ̀dọ́ so that kò ní jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn nìkan là ń bára wa sọ àdá sí ọ̀rọ̀ ayé nítorí pé kí ni tá bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn láì sí ọ̀rọ̀ ayé ń bẹ àìgbádùn ayé yẹn kò ní jẹ́ káwọn èèyàn gbádùn ẹ̀sìn nítorí wípé kí ni ẹni tó bá gbádùn ayé tó rójútu ara ẹ̀ tọkàn rẹ̀ balẹ̀ òun ni ó ráyè tọ̀ Ọlọ́run Ọba ló fà á tí Ọlọ́run Ọba tààlà fi sọ pé tó bá ti ń lé ọ̀run látẹ́nsá náà sí ibàkí àmì náà dúnìyà má gbàgbé ìpín rẹ náà tí ń bẹ nú ayé prógámù tí a wá gbé kalẹ̀ èyí tí Lau Foundation gbé kalẹ̀ tó ń jẹ́ season 2 a gbé kalẹ̀ fáwọn èèyàn láti wá kọ́ iṣẹ́ oníranran méje lọ́fẹ̀ẹ́ láàárín ọ̀sẹ̀ kan fún àǹfààní ẹni tó bá fẹ́ tẹ̀síwájú nu wọn ó lè gba nọ́mbà àwọn ọ̀gá tí wọ́n ń kọ́ wọn ní iṣẹ́ yìí iṣẹ́ àkọ́kọ́ òun náà ni catering níbi tí wọ́n ti ń kọ́ wọn bó ni wọ́n ṣe ń dáná bó ni wọ́n ti ń sè bíi cake àti àwọn snacks mìíràn tí a mọ̀ ń jẹ látàrí wípé àwa náà mọ̀ tí ìlú ń sọ nísìn ordinary certificate kò lè gbéyàn débi tí yàn lọ kódà téèyàn bá túmọ̀ yàn náà tó bá ní skill kan ó súnmọ́ kó mọ́ tètè débi tí òun lọ because certificate can fail you but your skill can never do certificate rẹ ó lè fail ẹ but n tó bá mọ̀ ṣe kò ní fail ẹ nínú àwọn iṣẹ́ tá a tún ní òun náà ni graphics designing tá a sì ní àwọn ọ̀gá tí wọ́n yanjú tí wọ́n ń kọ́ wọn ní iṣẹ́ yìí ọ̀gá tí ó sì ń kọ́ wọn òun náà ni ọ̀gá wa tí gbogbo wa mọ̀ sí my latest Naija bákan náà nínú iṣẹ́ tí a tún ní ààyè yìí òun náà ni iṣẹ́ general computing báwo ni a ṣe ń tú kọ̀ǹpútà báwo la ṣe ń tọ kọ̀ǹpútà báwo la ṣe ń pa tí kọ̀ǹpútà tó bá dédé di pé ó gbé black wá kí ni solution rẹ̀ bákan nínú àwọn iṣẹ́ tí a tún ní òun náà ni iṣẹ́ shoemaking báwo ni a ti ń ṣe bàtà alhamdulillah sì dúpẹ́ fún Ọlọ́run a rí inú àwọn ọmọ tí wọ́n kọ́ bàtà láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àwọn náà yìí ti ń lẹ bàtà pọ̀ mọ́ ara wọn bákan náà nínú àwọn iṣẹ́ tí a tún ní ààyè yìí òun náà ni soap making báwo ni a ti ń ṣe ọṣẹ because láyé tá a wà nísìnyí everything is packaging ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tá ló ń ra ní Shoprite tá ń rà ní Mr Biggs gbogbo àwọn nǹkan yẹn wọ́n package ẹ̀ dáadáa òun ló jẹ́ kí ó dùn wò tí wọ́n náà bá kọ́ ọṣẹ rẹ̀ tó bá package ẹ̀ tó sọ ní orúkọ tó kọ̀ yẹn dùn gbọ́ tó bẹ̀rẹ̀ sí ní ta fáwọn òyìnbó wọ́n náà ó lè dín kan látara rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní millionaire billionaire kì í ṣe certificate tí wọ́n gbà kì í ṣe òun ló sọ wọ́n di nǹkan but skill ohun tí wọ́n lè ṣe òun ló sọ wọ́n di nǹkan yẹn làwọn náà wá ń gbélé àwọn èèyàn ní ọwọ́ gẹ́gẹ́ bíi pé àwa náà ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin kan wá bá ànábì ó lè bí ń pa òun ànábì fún mi lóúnjẹ ànábì ní mi ò lóúnjẹ ńlé àmọ́ ní tí mo ní ni ọkọ́ gba ọkọ́ yìí mo lọ ṣiṣẹ́ àwọn ọmọ mi sọ fún ànábì pé iṣẹ́ oúnjẹ kọ́ leléyìí iṣẹ́ leléyìí ànábì ní tó o bá ti ṣiṣẹ́ ò lè jẹun tó o bá ti ṣiṣẹ́ ò lè jẹun náà àwọn ṣẹ́ta tún níyà yín òun náà ni iṣẹ́ báwo ni a ti ń ṣe make up àti gèlè báwo ni a ṣe ń ṣe ojúlóge àti báwo ni a ṣe ń ṣe gèlè àwọn iṣẹ́ yìí ni àwọn iṣẹ́ tí a ní ní ààyè yìí bákan náà a tún ní event planning àti bags making kí Ọlọ́run Ọba kó mọ̀ ṣe prógámù yìí ní àṣemọ́ fún wa gbogbo àwa tí a jọ papọ̀ tí a jọ ṣe prógámù náà kí Ọlọ́run kó gba àdúrà ẹnìkankan wa gbogbo àwọn tí wọ́n mójútó mídíà wípé iṣẹ́ yóò mọ̀ lọ lórí afẹ́fẹ́ Ọlọ́run kó bá wa pẹ̀lú wọn gbogbo àwa tí a ṣe tọdún yìí àwa náà ní ká ṣe tọdún tó ń bọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.